ما شاء الله لا قوة إلا بالله. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọkọ ẹfọwọ́bọ̀yà àwọn ìlójú bẹ́ẹ̀ pàtì àti ẹ̀lógbà yẹn ó yá kí àwọn náà tún wá tẹ́wọ́ kọ́kọ́ náà tún tẹ́wọ́ bákan náà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. ولا فضل ولا الله أكبر. الله ما فعل بركة. tó kù báyìí wọn náà ní pé a ti sí ilé ẹ̀mẹ́ yẹn ọlọ́run kó wá fi àlùbáríkà sí gbogbo iṣẹ́ tí wọ́n ṣe. mo ní àwọn olórí ẹbí bíbí lẹ́tà bí mo jọ wọ́n kéré wọ́n ní kí n ṣojú wọn so ọpẹ́ ní fọ́lọ́ fún ọjọ́ ìdìbò adúgbò lórí ìgbésí ayé ọkùnrin àti ìyàwó wọn because it was a very great uncle to me. Èmi àti wọn we are somehow born ìbáṣepọ̀ tó lọ́mọ́rọ́ wà láàrin wa tó jẹ́ pé so ọpẹ́ ní fọ́tọ̀ àwọn ànáwá náà that's why being patient for very long time. Mo dúpẹ́ pé ẹ ti ní sùúrù bọ̀ láti ọjọ́ tó ti pẹ́. Mo dúpẹ́ pé ẹ̀fùfẹ́ gbà wá lẹ́yìn náà dẹ̀ ìyàwó náà wá fi ẹ̀mí ìmọ̀lẹ́ hàn so pé sùúrù yìí kò já sásán.